ẹ káàbọ̀ sórí ètò yìí ọba tó ní gbogbo ọba, ẹ káàbọ̀ sórí ètò yìí ọlọ́run tó ní gbogbo ọlọ́run, ẹ káàbọ̀ sórí ètò yìí àkọ́dá ayé, ẹ káàbọ̀ sórí ètò yìí aṣẹ̀dá ọ̀run, gbangba wálíà òkodoro ọ̀rọ̀, ajífọjọ́ gbogbo dára gbé egbin, ajífọjọ́ gbogbo dára kọjá egbin. ǹlẹ́ o ọba mi aláwòrábí tó ṣe nàìjíríà ní bó ṣe wà yìí, ọba mi tó dá dúdú tó dá pupa, ó dáyìn rìn ó nìkan náà lọ́lọ́run, fẹ̀rẹ̀gẹ̀dẹ̀ lójú àwọn ọ̀run, gbòǹgbò lójú ayé, ọba gbogbo èèyàn, ọba gbogbo ẹ̀dá, ìbà rẹ lónìí o. ǹjẹ́ tó lẹ́yìn ìgbà tí mo ti ṣèbà ọlọ́wọ́n ọba mi tán báyìí, gbogbo ládéládé ń bẹ nílẹ̀ oòdùà, nílẹ̀ oòdáyé, nílẹ̀ kóòtù òjíire, mo ṣe kábíyèsí o. látòrí kábíyèsí ọba wa ọ̀nìrìnṣà ti ilé-ifẹ̀ ọ̀jájá the second, kábíyèsí o. tó fi dọ́dọ̀ kábíyèsí olójúdó ti ìlú ìdó ọba ìlọ̀rí fàbọ̀rọ̀, kábíyèsí o. tó fi dé ọ̀dọ̀ kábíyèsí wa ti ìlú tó gba onílé tó gbàlejò ní ìpínlẹ̀ Ondo, ìyún ìlú Ondo fúnra ara rẹ̀, kábíyèsí o. ọba akínládéjọ àdúpẹ́ o, Jílò 3 ẹ ṣeun àdúpẹ́, nítorí pé ìpínlẹ̀ Ondo iná àlàlejò wa ti wá lónìí. lóòkọ gbogbo àwọn tààtùjọ máa tukọ̀ ètò yìí látòrí ọ̀gá wa pátápátá gíwá iléeṣẹ́ yìí ọgbẹ́ni Láyé Ọ̀yáwá lójà àti ẹrẹ́bógi rẹ́ bá mi, kábíyèsí mo ṣèbáyé o, mo ṣèbá olóòtú àgbà àwọn ètò tí ń jáde níkànnì yìí Yẹmí Lásìsì àjókòó garabata tèbè lébè. ǹjẹ́ ìbá orí tó kún tí ò ní hurun láéláé, ìbá ọjà tó kún tí ò ní lérò, àwọn màámi náà ní à ń jẹ́ bẹ́ẹ̀. gbogbo ẹ̀yin tẹ́ ẹ wà lójú òpó ayélujára Facebook wa, ẹ ṣeun àdúpẹ́ o. Samuel Olúbáyọ̀ Ọlámídé yín rèé, akọ́nbẹ́pọ̀ representer MC tó gba skiyaski yagba yaski entertaining refreshing and tantalizing. ọmọ ayélujára ni mí, ọmọ òkè èdèrè lọ́gbọ̀n, ọmọ àyíkúgbà yóò gbọ́n, ọmọ ayé gidigidi ká tí òdì, ọmọ bóun rókè èdèrè kó o mọ́pá ẹ̀ gbòǹgbò lọ́wọ́. igi gbòǹgbò ńlá fi ìmọ̀lẹ́ ọba ọmọ ọlọ́tàn kí n tó lọ lókè èdèrè wọn nítorí kíni, ó nítorí kọ́lọ́lọ́ má bàa pọ̀ lọ́mọ́. ọmọ ọlọ́lọ́ báyìí náà ló lọ̀sán, alágbàlọ́ ló lòrù. gbàgede ìlú lètò, ètò ní gbàgede ìlú ní ìkànnì adámimógo 107.7 FM. ǹjẹ́ tó gbogbo ẹ̀yin alára ajérò ọ̀ràngún ilé ìlà, gbogbo yín pátápátá náà ni mo pè sórí ètò yìí o. ẹ wá bá wa kalẹ̀, ẹ wá bá wa gún wà lónìí, nítorí pé a tún máa nà ń bẹ́ẹ̀ kí là á sì sọ̀rọ̀ ń pa ẹ̀ ń tá sọ̀rọ̀ ń pa ẹ̀. ó pín sí abala méjì, àmọ́ kó tó dìgbà náà ẹ jẹ́ ń gbé àlejò mi wọlé sórí ètò yìí. tálàlejò mi lórí ètò yìí fún tòní, ọ̀nàrẹ́bù Ìrànlá Akínlàjà, iná ń jó ògiri òòṣà fúnra ara rẹ̀. bàbá tó ti ṣe bẹ́ẹ̀ tó ti léwájú ní ìpínlẹ̀ Ondo lẹ́ni tó ti ṣojú ìlú Ondo ìjọba ìbílẹ̀ ìwọ̀ oòrùn, tó ti ṣojú rẹ̀ nílé ìgbìmọ̀ aṣojú ṣòfin orílẹ̀-èdè wa Nàìjíríà, ẹni tó jẹ́ ọ̀kan pàtàkì lára àwọn afúnimáwòbẹ̀ nípínlẹ̀ ọ̀hún tí tẹrú tọmọ tí wọ́n sì ń wò. tọ́ bàbá ẹ bá wa ṣe bẹ́ẹ̀, ẹ bá wa kí àwọn aráalé. ẹ kú lé o, ṣé dáadáa la bá yín o. dáadáa ni o. ẹ sì kó palẹ̀ mọ́ sálà. à ń palẹ̀ mọ́. bàbá ẹ bá a dákọ yín lẹ́kùnrẹ́rẹ́ àwọn ipò tẹ́ ẹ ti dì mú, pàápàá jùlọ ibi tá a ti ń bá yín sọ̀rọ̀. orúkọ tèmi ni ọ̀gbẹ́ni Ìrànlá Akínlàjà, ẹni tí ó jẹ́ ọmọ ìbílẹ̀ Ondo ní ẹ̀ka ìwọ̀ oòrùn Ondo tá ń pè ní Ondo West, tó ti ṣe aṣojú-ṣòfin fún ìlà oòrùn ìwọ̀ oòrùn Ondo tẹ́lẹ̀ rí ní Àbújá. wọ́n sì ti jẹ́ akọ̀wé àgbà àwọn elépo rọ̀bì àti afẹ́fẹ́ tá ń pè ní NUPENG tẹ́lẹ̀ rí, tó tún jẹ́ gbákejì Adams Oshiomhole ní Nigeria Labour Congress ní àjọ àwọn òṣìṣẹ́ orílẹ̀-èdè Nàìjíríà nígbà kan rí.
ẹbí sì ni wọ́n fún ní ọ̀gá pátápátá àwọn elépo àjàgbé àwọn òṣìṣẹ́ epo àjàgbé ejò tó ń wa ọkọ̀ àjàgbé ejò tá ń pè ní tanker driver ní orílẹ̀-èdè Nàìjíríà. lọ́wọ́lọ́wọ́ báyìí. ẹ ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí. ọ̀dà ẹ ṣeun bàbá ó kọ bàbá náà lẹ́tí gbọ́n àti àwọn ipò tí wọ́n ti dì mú ní orílẹ̀-èdè Nàìjíríà ní ìpínlẹ̀ Ondo. bàbá wa Joseph Ìrànlá Akínlàjà Ìnànjó Ògiri Òsà ẹ jẹ́ á bẹ̀rẹ̀ ètò yìí láti orí ìṣèjọba àwa ara wa lórílẹ̀‐èdè Nàìjíríà ibẹ̀ láti bẹ̀rẹ̀ eléyìí tá à ń pè ní democracy ní Nàìjíríà eléyìí tá a ṣe àyájọ́ rẹ̀ ayẹyẹ rẹ̀ ní àná alánà yìí tí í ṣe ọjọ́ 12 oṣù kẹfà ọdún 2024 tó sì jẹ́ pé bá a ti mọ̀ sí lọ́nbọ́lọ́nbáwé ẹ̀yin gẹ́gẹ́ bí ọ̀jìmì nípa ìṣèlú ẹ ti ṣojú ẹkùn ìlà oòrùn ìwọ̀ oòrùn nílé ìgbìmọ̀ aṣojú-ṣòfin orílẹ̀-èdè wa Nàìjíríà lẹ́ẹ̀mejì ẹ sì wà lára àwọn tí ó jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú People's Democratic Party nígbà náà àti títí di ìsinsìnyí kí lẹ lè sọ nípa ìṣèjọba àwa ara wa ṣé ká pè é ní oríire ni àbí ká pè é nídàkejì tá a bá fẹ́ pè é lóríire kí ni tá a fi pè é tá a bá fẹ́ pè é nídàkejì kí ni tá a fi pè é bẹ́ẹ̀. nǹkan tí a fi lè pè tí nípa oríire ni pé ìjọba tiwantiwa lélẹ́yìí ìjọba tipátipá ni ìjọba ológun ìjọba bó bá o pa bó o sìn bá o bó lẹ́sẹ̀ ò ní ìjọba ológun ní àsìkò tí a wà yìí a lè sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè bí ọkàn wa ti fẹ́ lásìkò ìjọba ológun a ní àǹfààní irú ẹ̀ tí a bá sọ̀rọ̀ tí kò tẹ́jọba lọ́rùn ó tiẹ̀ jẹ́ òótọ́ wọ́n gbé òfin kan jáde ńgbà yẹn tá ń pè ní Decree 4 pé bó tiẹ̀ jẹ́ òtítọ́ ló sọ ṣùgbọ́n tí wàá bí ìjọba nú wọn lọ ti olúwa rẹ̀ mágàló gbogbo wọn yẹn kò ṣẹlẹ̀ ń sìn kàdé ó ti dínkù pátápátá kàdé a lè sọ pé ó jẹ́ oríire fún wa nìyẹn ní ìdàkejì a ò kò tí ì dẹrùn pé ìjọba tiwantiwa ni o ṣùgbọ́n ọ̀rọ̀ ìṣúná àti ọ̀rọ̀ orílẹ̀-èdè ìrọ̀rùn fún mẹ̀kúnnù kò tí ì dẹrùn tó jẹ́ pé ìjọba tiwantiwa ó máa tí a fi lè sọ bẹ́ẹ̀ ni èyí. ọ̀dà ẹ jẹ́ àwò báyìí nígbà tẹ́ ń ṣojú bó o ní ìṣèjọba tiwantiwa ń gbà náà ká fi wò ó sí àsìkò yìí ṣé ẹ lè sọ wípé nígbà náà ó dáa jù báyìí lọ àbí ìgbà náà kò tiẹ̀ tí ì dáa tó yìí rárá. ìgbà náà dájú àsìkò tá a sáà tá a wà yìí lọ tí a bá wò ó ká bẹ̀rẹ̀ nípa ti oúnjẹ àpò rẹsì nígbà yẹn bí ẹgbẹgbẹ̀rún 7.5 ni wọ́n ta àpò ìrẹsì kan náírà ṣùgbọ́n nísìn àmọ́ iye tí wọ́n ń tà ata wà àwọn ènìyàn àgbẹ̀ wọ́n ní àǹfààní àti lọ sóko láti lọ ṣe ohun ọ̀gbìn láì sí pé ká máa bójú ẹ̀yìn bóyá àwọn alákatakítí ń bọ̀ ṣùgbọ́n ní àsìkò tá a wà yìí kò rí bẹ́ẹ̀ lásìkò tá a wà ńgbà yẹn ó dẹrùn ju àsìkò tá a wà yìí lọ. ẹ ṣé. ọ̀dà bàbá wa Joseph Ìrànlá Akínlàjà Ìnànjó Ògiri Òsà ẹ jẹ́ àwò báyìí mo rí ìṣèjọba àwarawa náà láṣẹ wa bí nǹkan ṣe rí yìí ǹjẹ́ a tún lè sọ pé ìṣèjọba àwarawa náà ni ìṣèjọba yìí ń ṣe àbí ká sọ wípé wọ́n ti ń ṣe apá kan ológun apá kan ìṣèjọba àwarawa. tí
kí lẹ wí. mo ní lásìkò tá a wà yìí bẹ́ẹ̀ni. ǹjẹ́ a lè sọ pé ìṣèjọba yìí ìṣèjọba àwa ara wa náà ni wọ́n sì ń ṣe àbí ká sọ pé wọ́n ti ń ṣe apá kan ológun apá kan ìṣèjọba àwa ara wa. apá kan ológun apá kan ìṣèjọba ara wa ni. kí làwọn ìdí. ó sì ní ìtumọ̀. tí ẹ bá wo láti ọdún 1965 títí di ọdún 1979 ìjọba ológun ni. tí ẹ bá sì tún wo sáà 1983 títí di 1999 ìjọba ológun ni. ó wá jẹ́ ogójì ọdún ó lé díẹ̀ tíjọba ológun tí wọ́n ti ṣàkóso òṣèlú nàìjíríà nínú 100 ọdún ó lé díẹ̀ tí a ti gba òmìnira. ọpọlọ nígbà tí a tún padà sí ìjọba alágbádá ìjọba tiwantiwa ṣe rántí pé ẹni tó kọ́kọ́ ṣe ààrẹ orílẹ̀-èdè rí bẹ́ẹ̀ nígbà náà ológun náà ni bàbá wa Ọbásanjọ́. ẹni tó kúrò ńbẹ̀ kí bàbá wa Bọ́lá Tinubu kó tó tún gorí àléfà fún ọdún 7 ológun náà ni. ṣé ọpọlọ òṣèlú ológun ó sì jọba púpọ̀ níbi a ṣe ń ṣe. gbogbo ẹ̀ kò tí ì yé wa nípa bí a ṣe ń ṣèjọba alágbádá. ìtumọ̀ ni. ó dà ẹ já wò ó ẹni gẹ́gẹ́ bí ẹ ti sọ ní ìsìn pé kò tí ì yé wa gẹ́gẹ́ bí wọ́n ti ń ṣe ìṣèjọba alágbádá ṣùgbọ́n tá a bá wo ààrẹ Bọ́lá Ahmed Tinubu bó tilẹ̀ jẹ́ pé nígbà tí àwọn náà ń ṣe ìjọba ńgbà náà lọ́hùn ìgbà táwọn náà sì kéré ńgbà náà lọ́hùn ìjọba ológun wọ́n fojú winá ìjọba alágbádá wọ́n fojú winá ká tó padà síjọba ológun padà síjọba alágbádá àmọ́ wọ́n ti ṣe gómìnà nípínlẹ̀ Èkó ààrẹ ń tiẹ̀ ṣe wọ́n ti ṣe sẹ́nitọ̀ wọ́n ti ṣe gbogbo ẹ̀ wọ́n ti léwájú ẹgbẹ́ òṣèlú mo sì rántí ńgbà náà bẹ́ẹ̀ bá gbàgbé bàbá wa Joseph Ìrànlá Akínlájà pé lọ́dún 2012 nígbà tí ààrẹ ìgbà náà ààrẹ Goodluck Ebele Jonathan tí wọ́n fẹ́ yọ owó ìrànwọ́ orí epo ààrẹ ìsìn Bọ́lá Ahmed Tinubu wà lára àwọn tí ó léwájú ńgbà náà pé kí wọ́n má yọ ṣùgbọ́n tó jẹ́ pé ńgbà táwọn débẹ̀ kí á pa ó ti lọ ṣé ká sọ wípé ìwà ológun ìgbà náà lọ́hùn tí wọ́n ti fojú winá iná ló jẹ́ káwọn náà máa ṣe bí ológun ni àbí ẹ̀ ń wò wípé ìwà wọn àti ìṣesí ìṣèjọba yìí kò tí ì farajọ tológun ó kàn jẹ́ pé ìwònú méjèèjì. ṣe mọ̀ pé ìmọ̀ràn ẹnìkan ò jọ bọ̀rọ̀. ààrẹ Bọ́lá Ahmed Tinubu nìkan kọ́ ni wọ́n ń ṣèjọba. àwọn ni olórí ṣùgbọ́n tí olórí baálé ilé tó bá gbé òfin kan kalẹ̀ tí ìyàwó ilé ò ní ìwà tó bá ti baálé ilé mu tí àwọn àbúrò àti ẹ̀gbọ́n tán wà nílé tí ò bá mu ìṣòro díẹ̀ máa wà láti rí pé ìlànà yẹn pé ó lọ bí olórí ilé ṣe gbé kalẹ̀. lóòótọ́ ó fojú winá èmi náà wà nú àwọn adájọ́ fojú winá ń gbà yẹn torí èmi ní igbákejì Chief Kókórí nígbà tá a ṣe jàǹgbára ọ̀rọ̀ ológun padà sí bárékè ká jẹ́ kí ìjọba tiwantiwa kí ó wáyé ní 1993 1994 so àwa pẹ̀lú aṣáájú Bọ́lá Ahmed Tinubu lájọ pàdé àpòpọ̀ ńgbà yẹn láti ja ìjà yẹn so ó fojú winá ṣùgbọ́n ìyẹn ò ní pé àwọn nǹkan tí ó sọ pé kò gbọdọ̀ ṣẹlẹ̀ ńgbà yẹn òun náà ò yẹ kó jẹ́ pé òun ló máa wá jẹ́ kí nǹkan yẹn ṣẹlẹ̀ lásìkò tí ẹ̀wọ̀n fúnra wọn wà lórí àlééfà ṣùgbọ́n wọ́n ní ìwà lọ́ba àwúrè
obìnrin ò níwà olóhùn ò lórí ọkọ. Ìwà tí ó wà nínú oníkálukú òun ni ẹmu máa ń pa ní bá gẹ́gẹ́ bí ọ̀rọ̀ òwe Yorùbá. Ẹlòmíín wà alágbádá ni ṣùgbọ́n ìwà ìpáǹle ìwà ológun ló wà lọ́kàn jẹ́. tí onítọ̀hún bá wá bára ẹ̀ ní orí àléfà ìwà tí ó máa hù ó lè má yàtọ̀ sí tológun. Èkejì tí Yorùbá fìdí rẹ̀ múlẹ̀ ní òwe tó jẹ́ pé òtítọ́ sì ni ó ní pé ẹni tí ò bá tí ì lówó pẹ̀lú tó tún wà nípò àtàtà ìwà oníwà ní hù. A ní pòun ní ààrẹ orílẹ̀-èdè pé gbogbo ọmọ orílẹ̀-èdè ní ó rẹ́rìn. But tó bá ní àǹfààní láti lówó láti tún jẹ́ ààrẹ orílẹ̀-èdè àsìkò yẹn gangan lèèyàn máa mọ ìwà tí ó ń hù. Wọ́n lẹ́lòmíì máa ń gọ̀jòyè máa ń ṣẹlẹ̀. Tẹ́ bá rí nǹkan tó ń ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Rivers sínsìn ẹ rí i pé òwe Yorùbá ó fi ìdí múlẹ̀ lórí ẹni tí ò bá tí ì ní ipò àtàtà pẹ̀lú owó ìwà oníwà ló ń hù tàbí ìwà àgọ̀jòyè. Èèyàn lè dọ̀bálẹ̀ fún rárá kó rí nǹkan ọwọ́ ẹ̀ gbà kó gba nǹkan yẹn tán kó ga sókè ju rárá lọ. Gbogbo àwọn nǹkan wọ̀nyí ni ó wà ló lè jáde nípa ìwà ọmọ ènìyàn lásìkò tí ó bá wà lórí àléfà. Níbi tá a dé dúró yìí bàbá wa olóyè Joseph Ìrànlá Akínlàjà iná ń jó ògiri òòṣà. Ọkùnrin lẹ ké sí yẹn. Ẹ mẹ́nuba nǹkan kan ní ìsìn lórí ọ̀rọ̀ ẹ fi nǹkan kan ṣàpẹẹrẹ lórí ọ̀rọ̀ ìwà oníwàlẹ̀ èèyàn hù. Kí n tó padà sórí ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti ìṣèjọba wọn tí mo ti béèrè ṣé ohun tẹ́ ń sọ ni wípé Similaye Fubara nígbà tí ò tí ì dépò ìwà oníwà ló ń hù nípa bóyá títẹríba fún Nyesom Wike tó jẹ́ mínísítà fún olúùlú ilẹ̀ wa báyìí tó wá yẹ pé ńgbà tó wá dépò tán ló wá gbéwà rẹ̀ jáde àbí kí ni ohun tí ẹ̀ ń gbìyànjú àti sọ. Nǹkan tí mo sọ nìyẹn tí mo sọ nìyẹn tí mo fẹ́ fìdí rẹ̀ múlẹ̀ nìyẹn. Ní àsìkò tí ó ń fẹ́ joyè wọ́n bẹ̀rẹ̀ fún rárá wọ́n á rí nǹkan owó rárá gbà tán wọ́n wá ga ju rárá lọ. Kàtí mo fìdí rẹ̀ múlẹ̀ nìyẹn. Ó túmọ̀ sí wípé ẹ̀yin gẹ́gẹ́ bí àgbà olóṣèlú tẹ̀ ń fojú wòye rẹ̀ ni wípé ìjà tí ń bẹ láàrin mínísítà fún olúùlú rẹ̀ wa Nyesom Wike àti gómìnà ìpínlẹ̀ Rivers báyìí Similaye Fubara ó túmọ̀ sí wípé ìjà ìwọ ojú mi èmi ojú ẹ àbí ìjà ilé ìtẹríba òun náà ní ń bẹ láàrin wọn kì í ṣe nǹkan míì. ìjà èmi ojú ẹ ìwọ ojú mi ìjà pé tá a bá fàgbò fẹ́ẹ́gún ká sókun ẹ̀ lẹ̀ òun ló wà nílẹ̀. Sẹ́yìn ò wá wò pé tá a bá fàgbò fẹ́ẹ́gún gẹ́gẹ́ bí ẹ ti sọ ó yẹ ká jogun ẹ̀ lẹ̀. Ó yẹ ká jogun ẹ̀ lẹ̀ bí bẹ́ẹ̀ kọ́ àti ìfẹ́gún nìyẹn. Ṣé kò wá yẹ kí mínísítà olúùlú wa kó ti jokùn Fubara lé ó ti fàgbò fẹ́ẹ́gún tán. Kò fàgbò fẹ́ẹ́gún tán ètò mà ṣe ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ àdéhùn máa wà. Àdéhùn máa wà wá ní àlùfáà ní ẹ̀rọ ọlọ́run ẹjọ́ bá ṣèkà afọ́ lójú. So ẹ̀rọ ọlọ́run àlùfáà ní.
So, ọ̀dà bàbá wa Joseph Ìrànlá Akínlàjà iná ń jó ògiri òòṣà ẹ rí i pé mò ń tẹnumọ́ iná ń jó ògiri òòṣà hàn. ọkùnrin lẹ́gẹ̀ẹ́sì. ṣé ẹ wá rò wípé ó yẹ kí àdéhùn láàrin Similaye Fubara àti mínísítà olúùlú ilẹ̀ wa Nyesom Wike táwọn náà ti jẹ́ gómìnà ìpínlẹ̀ Rivers ẹ rò pé àdéhùn láàrin wọn ó yẹ kó borí ìfẹ́ aráàlú abẹ́ rò pé kì í ṣe pé ìfẹ́ aráàlú náà ni gómìnà Similaye Fubara gan fẹ́ ṣe ó kàn fẹ́ ṣe tìmẹ̀. lójú tèmi ó yẹ kí ìfẹ́ aráàlú kó borí àdéhùn. lójú tèmi ó yẹ kí ìfẹ́ aráàlú kó borí àdéhùn torí kíni àtọ̀tún àtòsì ìfẹ́ aráàlú ni wọ́n máa sọ pé àwọn fẹ́ ṣe bí ó tilẹ̀ jẹ́ pé ìfẹ́ ara ẹni ní orílẹ̀-èdè wa bẹ́mi ṣe wo sáà wa ṣàkún wa ìfẹ́ ara wa ó ju ti òbòtò orílẹ̀-èdè lọ. ìtumọ̀ tí a kò fi ní ìlọsíwájú nípa ọ̀rọ̀ òṣèlú ọ̀rọ̀ à ń dìbò ọ̀rọ̀ ìṣúná ọ̀rọ̀ ajé ilẹ̀ wa àtó fi mẹ́hẹ̀ẹ́ nìyẹn. ọ̀dà ẹ já padà sórí ìṣèjọba yìí gẹ́gẹ́ bá a ti ń sọ̀rọ̀ ìṣèjọba àwa ara wa Shehu Sani lánàá ẹni tó ti fìgbà kan jẹ́ sẹ́nítọ̀ ní orílẹ̀-èdè wa Nàìjíríà tó ṣojú ẹkùn àárín gbùngbùn ìpínlẹ̀ Kaduna yíyún Kaduna Central ó sọ níbi àpèjẹ eléyìí tí wọ́n ṣe lálẹ́ àná tí wọ́n fi sọrí àyájọ́ ìṣèjọba àwa ara wa ó sọ fún ààrẹ Bọ́lá mẹ́rin Tinubu pé bàbá tẹ́ ẹ bá wò dáadáa ẹ̀yin gangan ni a lè pè ní aṣíwájú nínú àwọn tí ń ṣèfẹ̀hónú tá à ń pè ní protest lórílẹ̀‐èdè Nàìjíríà kódà ó sọ ọkàn bàbá lójú ó sọ ọkàn ààrẹ lójú pé ọ̀dọ́ langba tó bá ń ṣèfẹ̀hónú hàn lónìí wípé ó mú díẹ̀ nínú ẹ̀jẹ̀ bí ó bá mú gbogbo ẹ̀ ó mú díẹ̀ nínú ẹ̀jẹ̀ Bọ́lá Ahmed Tinubu ẹ wá jẹ́ àwò nígbà tẹ́yìn ń ṣe aṣáájú ẹgbẹ́ òṣìṣẹ́ tẹ́ ẹ jẹ́ igbákejì Adams Oshiomhole ńgbà náà ọ̀pọ̀lọpọ̀ ìfẹ̀hónúhàn lẹ́ṣẹ̀ tó jẹ́ pé irú àwa yìí gan nígbà náà lọ àwò pé kí ló dé báyìí torí àwa náà afaragbánú àwọn ìfẹ̀hónúhàn yín tó jẹ́ kí a lọ sí ká lọ gbélé nígbà náà lọ́hùn. ní báyìí ìṣèjọba àwa ara wa ní ń bẹ lóde àwọn aráàlú àwọn òṣìṣẹ́ wọ́n sì ń jìyà kí lẹ ẹ̀yin gẹ́gẹ́ bí aṣíwájú ẹgbẹ́ òṣìṣẹ́ tẹ́lẹ̀ kí lẹ rò pé bí òṣìṣẹ́ lè ṣe yàtọ̀ sí pàkan ń lọ fún ìyanṣẹ́lódì ṣáá. kò sí nǹkan tí wọ́n lè ṣe kọjá ìyanṣẹ́lódì nítorí kíni ní ibi tí a ti bẹ̀rẹ̀ ìkọ́ṣẹ́ òṣèlú tí wọ́n ń pè ní tiwantiwa tí aṣáájú ẹgbẹ́ òṣìṣẹ́ tí wọ́n bá sọ pé àwọn fẹ́ yan oúnjẹ jíjẹ lódì nítorí ìjọba ò ṣe nǹkan tí òṣìṣẹ́ fẹ́ wọ́n á pè wọ́n sí ìpàdé wọ́n á ní kí ló dé kí lẹ fẹ́ ká ṣe. ní orílẹ̀-èdè tá a wà yìí téèyàn bá yan oúnjẹ lódì tá à ń pè ní hunger strike á ní ọgbẹ́ inú kò sẹ́ni tí ó dá lóhùn tọ́sán tó dá lóhùn wọn ní ebi ò pa ní pàtẹ́bí bá pa lọ jẹun. yóò lọ jẹun. yóò sẹ́yìn bá rí i pé àwọn ẹ̀yin ẹ̀ wò ṣàkún àwọn òṣìṣẹ́ àwọn olùkọ́ iléèwé gíga tó ń pè ní yunifásitì. bẹ́ẹ̀ ni sá. tá a bá sọ̀rọ̀ títí ìjọba ò ní dáhùn tá a bá yanṣẹ́ lódì ìjọba á pè wọ́n jọ dúnadúrà wọ́n á fọwọ́ sí ìwé ìjọba ò tún ní ṣe nǹkan tí wọ́n sọ pé àwọn fẹ́ ṣe ó dìgbà tán bá tún yanṣẹ́ lódì tán bá tún wá yanṣẹ́ lódì torí pé ọmọ àwọn tó wà ní ìjọba pé wọn ò sí lórílẹ̀‐èdè yìí tí wọ́n bá ṣe lọ sọ tán bá tẹ̀ wà lórílẹ̀‐èdè yìí iléèwé gíga aládàáni ni wọ́n ń lọ
wọn à ní dá wọn lóhùn fọdún kan, wọn à ní wò ó pé ọmọ mẹ̀kúnnù tí ò lè lọ sí tí ò lè sanwó ilé ìwé gíga aládàáni pé ọjọ́ ọ̀la orílẹ̀-èdè ni ó ń bà á jẹ́ lónìí, ọ̀bẹ ń bà kọjá inú ẹ̀ dùn, kò mọ̀ pé ilé òun lòún bà jẹ́. ẹ̀rí ọkàn ẹni tó wà níjọba tó wà lórí àléfà kò ṣáná. ẹ̀rí ọkàn ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó wà lórí àléfà ẹni pé kò ṣáná. láti bẹ̀rẹ̀ ni mo ń sọ tí ìgbọ́rí ni pé àròkọ ti bàjẹ́ láti Iléṣà wá. àmúkùn wọn ní kẹ́ wo ẹrù tó wà lórí ẹ̀wọ́ ó ní òkèlè ẹ̀wọ̀ ẹ̀wọ̀ sálẹ̀. eléyìí tí Bọ́lá Tinubu ń báyé ń sìn ó ti wà ńlẹ̀ tipẹ́, igi ti wó légi. ìyẹn ni pé ìjọba yín gangan. igi ti wó légi tipẹ́, so láti fà láti gégi láti ìsàlẹ̀ aṣòro púpọ̀. bàbá tábà wò ẹ má bínú o ìyẹn ni pé ìjọba yín gangan náà ló bá ṣèjọba àwa ara wa yìí ló bá a jẹ́ débi tó dé, torí ẹgbẹ́ òṣèlú yín fódìdí ọdún 16 tá a fi kọ́kọ́ wà ẹgbẹ́ òṣèlú yín PDP náà ló wà ńbẹ̀, ìyẹn ni pé ẹ̀yin lẹ bá a débi tó dé àbí bẹ́ẹ̀ kọ́. bẹ́ẹ̀ kọ́ lásìkò tá a fi sílẹ̀ èèlò ni náírà sí dọ́là. lásìkò tá a di sílẹ̀ èèlò ni wọ́n ta àpò rẹsì. a máa ń sọ pé nǹkan le nígbà yẹn, ṣé ó wá le bí eléyìí ni, ṣé ó wá le tó eléyìí, ó le tó eléyìí. ṣùgbọ́n téèyàn bá sọ pé ìjọba kan ò dáa tán wá gbàjọba lọ́wọ́ onítọ̀hún ṣébí wọ́n fẹ́ ṣe àtúnṣe ni, ṣé wọ́n fẹ́ bàjẹ́ sí ni. ṣé ọdún 8 tí Buhari ṣe kò yẹ kó ká tẹ̀ rí nǹkan tọ́ka sí pé PDP ẹ bà iná mọ̀nàmọ́ná jẹ́, àárín iná mọ̀nàmọ́ná lọ́dún 8 a ti túnṣe. PDP ẹ bà ọ̀rọ̀ iléèwé jẹ́, yunifásitì àti túnṣe. PDP ẹ bà ètò ìwòsàn jẹ́ àti túnṣe. ṣé kò yẹ ká lè kan náà ká sí ni, àbí ojú ọ̀nà la túnṣe. ọ̀dà bí ìgbà tí olóyìnbó ń sọ pé nǹkan ó ń kúrò ní bad to worse. so àtúnṣe ló yẹ ká jẹ́, ṣe bí wọ́n sọ pé àyípadà náà fẹ́ ní lásìkò yìí. change. so ńgbà tá ní àyípadà dípò kí ọ̀pọ̀lọpọ̀ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n gbà yẹ̀wò pé lóòótọ́ ó yẹ ká àyípadà wà, wọn ò béèrè lọ́rọ̀ ara wọn bóyá àyípadà rere ni àbí àyípadà búburú, wọn ò béèrè. ń sìn ni wọ́n máa ní ló máa yé wọn bóyá àyípadà rere ni àbí àyípadà búburú. ká tó kú òǹbẹ pátápátá torí ààbọ̀ sípínlẹ̀ Ondo tẹ wà ká tó kú òǹbẹ kí làwọn ohun tí ẹ rò pé ìṣèjọba yìí lè ṣe láti fìdí ìṣèjọba àwa ara wa tá a fẹ́ tọmọ orílẹ̀-èdè Nàìjíríà gan tí wọ́n ń pè fún láti fi múlẹ̀, kí làwọn nǹkan tí ìṣèjọba yìí lè ṣe, ọ̀nà wo ni wọ́n lè gbà ẹ̀yin gẹ́gẹ́ bí àgbà olóṣèlú. àkọ́kọ́ ọ̀rọ̀ oúnjẹ, tẹ́bi bá kúrò ní iṣẹ́ kò fẹ́rẹ́fẹ́rẹ́. náà báwo nìyẹn ṣe lè ṣẹlẹ̀? ọ̀rọ̀ kéèyàn fi nǹkan tá ń pè ní ìgbàlódé, kéèyàn dáko ìgbàlódé. Téèyàn bá sì fẹ́ dáko ìgbàlódé, bó jẹ́ àgbàdo ni o, bó jẹ́ iṣu ni o, bó jẹ́ ká fi ọdún kan àlè láàrin ọdún kan ni tó ń wù tó ń ta, láàrin oṣù 3 àgbàdo ń ṣe, kíjọba tiẹ̀ dojúkọ ọdún kan ti kọjá báyìí ká sọ pé a ti bẹ̀rẹ̀ bí bàbá ṣe yọ fuel subsidy gbà nígbà yẹn, kó dẹ̀ bẹ̀rẹ̀ mechanized farming ètò ìgbàlódé gbà nígbà sáà tá a wà yìí
ẹni tí ò lè jẹ́ṣu á mu ògì bẹ́ẹ̀ ni. á jẹ jéró Mm. dáwàdáwà. Mm. So èyíkéyàn tẹ̀ ṣe kan kó jẹ́ kí táyà bá tẹ̀ èrò jẹjẹ ok wọ́n fẹ̀hónú hàn ní àná ní àwọn ìlú kan ebi ń pa wá ọ̀rọ̀ ibi náà kọ́kọ́ sọ kan tó sọ̀rọ̀ ojú ọ̀nà ọ̀rọ̀ ebi kò sẹ́ni tí ebi máa pa tí ò ní ro ọ̀rọ̀ olè sínú ebi bá pọ̀ jù láàárọ̀ kùtù kò sí ìrètí pé lérọ̀lẹ́ ò máa róúnjẹ jẹ. Tábàárí èèyàn kan tó ṣe bẹ̀ ní ẹ̀yìnkùlé tó sáré wọlé lọ mú síbi wọ́n á ti gbé kòkò ọbẹ̀ sá lọ kó tó bá yá kó tó jáde síta. So nǹkan tí mo rò pé wọ́n lè ṣe lákọ̀ọ́kọ́ nìyẹn ọ̀rọ̀ oúnjẹ káfíń kọ́kọ́ ṣe tọ̀rọ̀ oúnjẹ ṣe náà mànàmáná tó bá dúró tí náà mànàmáná bá dúró gbogbo wa àlè eléyìí tá à ń sọ̀rọ̀ owó òṣìṣẹ́ minimum wage tí iná mànàmáná bá wà àwọn tó ń ṣerun àwọn tó ń ṣe tá ń gẹrun àwọn tó ń ṣe àwọn iṣẹ́ pẹ́pẹ̀pẹ́ wọ́n à ní wáṣẹ́ ìjọba káàkiri wọ́n à ní wáṣẹ́ ìjọba káàkiri á dẹrùn bọ̀dé ńgbà tó yẹ pé tó bá dáṣẹ́ lẹ̀ wà á bẹ̀rẹ̀ lórí apartment neighbor ó fẹ́ fi gẹrun wà á dẹ̀ lọ ra petrol 700 naira lítà jálá epo kan 700 naira ó dẹ̀ fẹ́ gẹrun 500 naira tó bá fi máa tọdún méjì apartment neighbor á bẹ̀ sí ṣe fì ó di pé ó máa tún ṣe so wà á fi lẹ̀ wà á lọ máa gun ọ̀kadà so but tí iná bá wà tíná wà ìka tó dùn èmi lọ́lọ́tún ètò ìka tó dùn èmi àwa tá a kàwé àbí ká lọ kàwé lókè òkun gbogbo ibi tá a ti kàwé yẹn lọ́dọ̀ wọn lọ́hùn wọn àfọ̀rọ̀ ilé gbígbé ṣeré àwa fúnra wa a máa ń ra ilé lọ́hùn ní ètò mortgage ọ̀tá bá débí a ní í ṣerú ẹ̀ mọ́ ní àsìkò kan gbogbo ojú ọ̀nà bí yìnyín ni ṣé iná gbọ́dọ̀ lọ nírú ibẹ̀ wọ̀nyẹn kílẹ̀ tó mọ́ òkú àpọ̀ nù lé òkú àpọ̀ nù lé bí mọ́ṣúárì so iná ò gbọ́dọ̀ lọ nírú ibẹ̀ wọ̀nyẹn iná ò dẹ̀ kì í lọ ṣé bí ènìyàn ló ṣe àwa náà lọ bẹ̀ a lè rí nǹkan tó ń lọ lórí tá a jókòó ń bí ká sọ pé eléyìí tá a fi máa kó mọ́tò mẹ́fà tá a bá ń lọ bì kan tí wọ́n ti ojú ọ̀nà ká tó kọjá ká ti ṣe aṣojú ọ̀nà tán aláfẹ́ commission lẹ̀ a lọ kó gbogbo ènìyàn àtọ́ba àtìjòyè kó wá jókòó ká máa ṣe àná owó yẹn ó tó da iṣẹ́ kékeré sílẹ̀. Níbi tá à ń lọ wọ̀nyẹn tí ẹ ríjọ́ tí Obama sọ pé òun lọ jókòó síbi kan òun commission ojú ọ̀nà kí ló fẹ́ kọjú ọ̀dọ̀ nǹkan tó yẹ kó o ṣe ó ti ṣe àwa tún lọ ṣe gbàgbà lọ́dún tá a máa náwó sí owó a kàn náwó sí owó ọ̀fẹ́ àwọn èèyàn kàn ń gbọ́ owó ọ̀fẹ́ owó tó yẹ ká ná sí ìlọsíwájú àfihàn ṣe kọmíṣánì kí náà ń kọmíṣán ṣé ọ̀nà yẹn ò ṣe é gbà tá a bá ṣe tán ni ṣé ìgbà tá a bá kọmíṣán lẹ̀ tán ló máa ṣe é gbà ọ̀nà tá a náwó sí tí ò nítumọ̀ so nǹkan tẹ̀mí rò pé ká ṣe ní ẹ̀rọ agriculture àtúná ni ó ṣe fa. ló ṣe kókó ọ̀dà ẹ ṣeun bàbá wa kó tó di wípé ń sọ pé kẹ́ ẹ ṣẹ́ mi mu láàrin ìṣẹ́jú àyà díẹ̀ ẹ já padà sí ìpínlẹ̀ Ondo bàbá wa Joseph Ìrànlá Akínlàjà iná ń jó ògiri òsá ọ̀kan pàtàkì yín ní ìpínlẹ̀ Ondo nínú ẹgbẹ́ òṣèlú PDP àwọn ìròyìn tí wàá ń lọ káàkiri
yé pé tó bàbá Akínlàjà ó fẹ́ ṣe báyìí ó fẹ́ ṣe báyìí ó fẹ́ ṣe báyìí àmọ́ ká tó débẹ̀ wọ́n ṣé ẹ rò pé ẹgbẹ́ òṣèlú PDP ní ìpínlẹ̀ Ondo ṣé ẹ rò pé ẹni akíkanjú ẹni ntótó láti gbàjọba nípínlẹ̀ Ondo? A ní ṣùgbọ́n àìfàgbàwẹ́ nìkan ò jáyé kún ó dà wá láàmú pọ̀. Ní ìgbà kan rí wọ́n ní ó ṣojú mi ní baálẹ̀ aṣòfófó. Bẹ́ẹ̀ni. Ní ọdún 2009 títí di ọdún 2016 a rí bí ìjọba ṣe nípínlẹ̀ Ondo tí mo wà tí mo sì jẹ́ ìkànnú àwọn tó jẹ́ òṣèlú tó ṣe ìlú lásìkò tí àmọ́ ń sọ tí mo yà sọ́tọ̀ yìí. Nígbà yẹn àwọn ọmọ iléèwé ní Adékúnlé Ajásin iléèwé gíga wọ́n san 25,000 fún tuition. Kí ló dé? Kò ṣe pé bóyá ìjọba ò fẹ́ owó, ìjọba fẹ́ owó ṣùgbọ́n ìtumọ̀ ni pé wọ́n fẹ́ kí ọmọ mẹ̀kúnnù kó lè lọ sí yunifásitì. Ọmọ àgbẹ̀ míì ó mọ̀wé ju ọmọ Akínlàjà lọ. Ọmọ àgbẹ̀ míì ó mọ̀wé ju ọmọ gómìnà. Ṣùgbọ́n tí ò bá ní àǹfààní tí owó bá já bàbá rẹ̀ nírọ̀ òpin ìrìn àjò ẹ̀ ní ìwé mẹ́wàá. Ìyẹn ìkan. Ìkejì, àwọn ọmọléèwé kàkà kí wọ́n gun ọ̀kadà kó máa ṣẹ́ wọn lọ́sẹ̀ ká máa lọ sí àrógùn. Àwọn ọkọ̀ jọrọmí àwọn kò jáde tó máa gbé ọmọ léèwé lọ léèwé tó tún máa gbé wọn padà lọ sílé wọn. Kò dáa pé kí obìnrin kó lóyún kó jẹ́ pé ó ti gba ọjọ́ òkú rẹ̀ torí kó lóyún. Wọ́n gbé ọ̀pọ̀lọpọ̀ ilé ìwòsàn sílẹ̀ tí ilé àbíyè sílẹ̀ tóbìnrin máa bímọ yálà ó ṣiṣẹ́ abẹ ni o yálà ó bímọ àbáṣe ń gbóhùn ìyá là ń gbóhùn ọmọ. Bí ìjọba ṣe rí nìyẹn. Ara nǹkan tí àwọn ẹgbẹ́ PDP tí wọ́n lè fi yangàn tí ẹnu wọn bá kò tí wọ́n fi fàgbàfẹ́ nìkan wọ́n fi lè gbàjọba ni. Wọ́n ní nǹkan láti fi hàn. Kò ṣe pé màá ṣe léyìí màá ṣe tọ̀hún. A lè sọ pé a ti ṣe a ti tún lè ṣe jù bẹ́ẹ̀ lọ. Ọ̀dà ẹ jẹ́ kí n jẹ́ kẹ́ ẹ sinmi ìṣẹ́jú àáyá torí mo fẹ́ béèrè ìbéèrè kan kó tó di pa fáwọn èèyàn láǹfààní láti máa ṣe bẹ́ẹ̀ láti máa pè wọlé. Ìṣẹ́jú àáyá náà ni ẹ sinmi ìṣẹ́jú àáyá mò ń bọ̀. Alárù wọ́n ní kàn fọwọ́ tèmi wọ mí o torí rọ̀wọ̀ bí kókó la fi ń wọgi. Ẹ káàbọ̀ padà láti ìsinmi ráńpẹ́ ọ̀hún a ti padà sórí ètò náà ní gbàgede ìlú náà lẹ́tọ̀ ẹ̀yin tẹ́ sì fẹ́ wò ó lórí ojú òpó Facebook àwa ń bẹ̀ digbín bí bàbá ṣe ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ náà ni ẹ̀ ń wò wá lójú òpó Facebook gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ darapọ̀ mọ́ wa lónìí adúpẹ́ o látọ̀dọ̀ Bahami ẹni tí ó jẹ́ olùdásílẹ̀ iléeṣẹ́ yìí Adamimogo 107.7 Adamimogo ti Ìbàdàn títí Èkó bàbá wa wòlíì Ọlọ́run olùwàlọ́ adúpẹ́ lọ́wọ́ yìí o kábíyèsí. Ẹni tá à ń bá sọ̀rọ̀ látàárọ̀ náà ni olóyè ọ̀nàrẹ́bù Joseph Ìrànlá Akínlàjà tí wọ́n ti fìgbà kan ṣojú ẹkùn ìwọ̀ oòrùn àti ìlà oòrùn ìpínlẹ̀ Ondo West Ondo North East ní ìpínlẹ̀ Ondo tí wọ́n sì ti ṣe bẹ́ẹ̀ fìgbà kan jẹ́ akọ̀wé Nupengi wọ́n ti fìgbà kan jẹ́ igbákejì bàbá wa Adams Oshiomhole kódà àwọn gangan tún ni olùkọ́ kárí àwọn tí wọ́n ń wa táǹkà lórílẹ̀‐èdè Nàìjíríà. Bàbá ẹ jẹ́ á tẹ̀síwájú ní pápá torí pé ọjọ́ ààrẹ mùsùlùkùn. Olóyè Ìrànlá Akínlàjà lóńdó báyìí nípínlẹ̀ Ondo kí lẹ lè sọ nípa ìṣèjọba àti pé kí ni ọ̀nà àbáyọ sí àwọn
ìdojúkọ tí ń bẹ nípínlẹ̀ Ondo báyìí. Ìdojúkọ ìdáàbòbò ló ṣe pàtàkì. Ondo ìjọba ìpínlẹ̀ Ondo wọ́n sì ń gbìyànjú nípa ti èyí láti ìgbà tí gómìnà wa tẹ́lẹ̀ olóògbé Akérédolú tí wọ́n wà lórí àlééfà wọ́n kó yan ìdáàbòbò ìlú wọ́n kó yan wọn kéré wọ́n wà ní iṣẹ́ aṣáájú tí ọ̀rọ̀ àti dá Àmọ̀tẹ́kùn sílẹ̀ ìjọba tó sì wà ń bẹ̀ náà lẹ́yìn wọ́n ń gbìyànjú nípa ìdáàbòbò torí pé ìdáàbòbò ní ohun àkọ́kọ́ tó yẹ kí ìjọba kí wọ́n ṣe káràmásìkì rẹ̀ orí yẹn ṣùgbọ́n nípa ti ọ̀rọ̀ ìṣúná àyè ṣì wà láti tún ọmọlúwàbí wọn ṣe. ọ̀dà ká tó máa gbé ìpè mo ti sọ lẹ́ẹ̀kan látún ló sì láti ń gbọ́ káàkiri nípínlẹ̀ Ondo wípé ọ̀nàrẹ́bù Ìrànlá Akínlàjà iná ń jó ògiri òòsà ó sì nídìí tẹ́ ẹ fi ń jẹ ọkọ̀ òun wọn ní ẹ̀yin gẹ́gẹ́ bí àgbọ̀jẹ̀ olóṣèlú ní ìpínlẹ̀ Ondo wípé lọ́tún lósìn la ti ń gbọ́ ó ti ń káàkiri ó ti ń jà ràyìnràyìn wọ́n ní ẹ sọ pé ẹgbẹ́ òṣèlú PDP ó dàbí ẹni pé wọn ò fẹ́ ṣe ń dáadáa ẹ fẹ́ tàta pèsè lọ síbòmíì àwọn èèyàn wá ń gbé wípé bẹ́ẹ̀ ni o bẹ́ẹ̀ kọ́ ǹjẹ́ ẹ lè là wá lọ́yẹ̀ lórí ilé. olóṣèlú òjò ti ń pagún bọ̀ ọjọ́ ti pẹ́. 1978 ni mo ti ṣe secretary UPN ní Mushin lẹ́kọ̀ọ́ and òṣèlú apá òsì left of the center social democratic principle ni mo ń ṣe so tó bá máa rí bẹ́ẹ̀ mi ò kì í ṣe ọ̀lẹ màá jáde fúnra mi màá sọ àwọn èèyàn ń gbé jáde gẹ́gẹ́ bí àyè sọ wọ́n fẹ́ kí n sọ̀rọ̀ wọ́n gbà pé wọ́n fẹ́ kí n sọ̀rọ̀ ló jẹ́ ká máa gbé jáde bí àyè sọ̀rọ̀ ṣùgbọ́n tó bá dé ọ̀rọ̀ tó jó òótọ́ ni ẹ ti gbọ́ lẹ́nu iná jó ògiri òòṣà. ọ̀rẹ́ ẹ jẹ́ fáwọn èèyàn láǹfààní láti máa pè wọlé kí wọ́n lè béèrè ìbéèrè lọ́wọ́ yín nítorí pé a sì ní ìṣẹ́jú méjìlá sí lórí ètò yìí a ní ìṣẹ́jú méjìlá sí lórí ètò yìí ẹ̀yin tẹ̀ ń bẹ lójú òpó ayélujára ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ ètò yìí látàárọ̀ ẹ láǹfààní láti pè wọlé báyìí àwọn èèyàn tiẹ̀ ti ń pè nọ́mbà tẹ́sí láǹfààní láti pè wọlé sí ní gbogbo àgbáyé iná ní 070 72 76 62 78 ẹ gbọ́ dáadáa o 070 72 76 62 78 ẹ̀yin tẹ́ ẹ̀ bá sí lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ máa fi +234 ẹ̀yin tẹ́ ẹ̀ bá sí lórílẹ̀‐èdè Nàìjíríà nù ẹ fi +234 70 72 76 62 78 ẹ jẹ́ àgbépè àkọ́kọ́. hello. hello sir. ẹ kú ìyálẹ̀ ta. ó ti rí bété ẹ jẹ́ àgbè mi. hello. mo kí yín ẹ káàárọ̀ o. ẹ kú ìyálẹ̀ ta o. mo kí yín bàbá tó wà lọ́dọ̀ yín náà pé wọ́n kú làákàyè àgbà wọn á pẹ́ lórílẹ̀ o. àmì ó kọyìn àti ibi tẹ́ ẹ ti ń pè. Ọ̀túnba Jimoh Ìṣọ̀lá Múnidára láti ìlú Àlàáfíà ló mú wò Òkè Èkìtì. kí ni ìbéèrè yín fún bàbá? tí ó ṣẹlẹ̀ ni pé mo kọ́ kí bàbá yìí lẹ́yìn pẹ̀lú gbogbo tí wọ́n sọ sẹ́yìn. àwọn jọ ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú former governor Adam Osomole. tẹ́rí gbogbo táàmù wọn yẹn àìsí rí ẹgbẹ́ olórí òṣìṣẹ́ tó lè ṣe takuntakun bí irú wọn iná ló ń da orílẹ̀-èdè yìí láàmú. ìgbà tí wọ́n àwa náà èmi gẹ́gẹ́ bí ẹnìkan èmi náà wà níbi iṣẹ́ oṣù kan bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni wọ́n ń jẹ́ bẹ́ẹ̀ kọ́ ni bẹ́ẹ̀ kọ́ wọ́n ń jẹ́
wọ́n mọ tó tọ́ fún aráàlú tí wọ́n ń jà lápapọ̀ bí kọ́ọ̀kú tó kan tó lóṣèlú. bẹ́ẹ̀ àwọn tó wà ń ta báyìí wọ́n dàbí ìgbà wípé àwọn àtijọba àpapọ̀ wọ́n jọ ń gbá bọ́ọ̀lù lórí fíìdì láàrin ara wọn, wọ́n gbéra wọn lékè, wọn ò jẹ́ kí aráàlú ọmọ ibi tí à ń lọ. torí ẹ̀tẹ̀ ní gbogbo wọn filẹ̀ tó ń pa làpálàpá. àdúrà mi ni pé Ọlọ́run má jẹ́ orílẹ̀-èdè yìí owó ṣubú lórí wọn. ẹ ṣeun ẹ jẹ́ gbọ́ tẹlómi. hello. ẹ káàárọ̀ sà. orí ètò gbàgede ìlú níkànnì adámimógo 107.7 FM lẹ́wà. ẹ kú ètò ẹ ṣeun sà. Ọlọ́run ni ó kọ yín àti bìtẹ̀ tí. Ayẹni Gógó ló ń pè yín. bàbá wa Ayẹni Gógó ẹ tẹ̀ mo kí wájú. bàbá jẹ gbé àlàrò fún mo dúpẹ́ lọ́wọ́ gidigidi. wọ́n sọ pé ìrírí àti ọgbẹ́ àgbàlagbà mo dúpẹ́ lọ́wọ́ wọn. ṣùgbọ́n kí ni ká mo ṣàkíyèsí má gbàgbọ́ má ronú sí i. má gbọ́ ní irun wá tó ń dirun. àrínà àtijọ́ ọjà tuntun sí i. má gbé àgbẹ̀ wá àgbẹ̀ ní ìka àtijọ́ ọ̀dà tuntun sí i. ẹ̀rọ bàbá wọn ti gbé àlàrò yìí. wọ́n ní kí kọ̀m̀pìà òṣèlú ìgbà yẹn àti sí i. wọ́n ní kò ṣe kọ̀m̀pìà àti ìgbà yẹn ọ̀nà tuntun sí yìí lọ. ṣùgbọ́n máa máa bẹ bàbá yìí torí pé ẹ̀sìrẹ́sì wọn ojú táwọn sí yìí lọ. kí ló gbọ́dọ̀ lè ṣe síbẹ̀síbẹ̀ táàbí dá padà tó àpadà tó òdodo àpadà sí Nàìjíríà. èso náà tún. ẹ ṣeun adúpẹ́ wọn dáhùn ìbéèrè yín bàbá ọ̀ dáhùn ìbéèrè yín ẹ jẹ́ àgbẹ̀ tẹ ẹlòmíì ń bẹ̀ ń bẹ̀. hello. hello. hello sir. orí ètò gbàgede ìlú náà lẹ́wà níkànnì adámimógo 107.7 FM ìdó èkìtì pẹ̀lú dókítà Ọlámídé ó kọ́ yín àti bìtẹ̀ tí ń pè. orúkọ mi ni Owóṣeni láti bò. láti ìlú Ayétẹ́jú Àmùrò ní ìpínlẹ̀ Kogi State. ní Kogi ní ìpínlẹ̀ Kogi kí ni ìbéèrè yín fún bàbá iná ń jó ògiri òòṣà. ní Mọ̀pàmùrò. ẹ tẹ̀wájú. ó dúpẹ́ mo tẹ̀ kí bàbá dáadáa pẹ̀lú àwọn ìbéèrè àti ètò tí wọ́n gbé kalẹ̀ ní àárọ̀ yìí. tọ́ nítorí mo mọ̀ yí pé bí irú wọn bá tiẹ̀ wà ní ààrẹ orílẹ̀-èdè mo mọ̀ yí pé wọ́n á ti gudugudu méjì yàyà mẹ́fà. mo kí wọn gidigidi ní Olúwa a máa túbọ̀ ṣe iṣẹ́ dáradára nínú ayé wọn àti ìdílé wọn lápapọ̀. àmín. ẹ ṣeun. èké nítorí ọ̀rọ̀ changes tí wọ́n ti sọ Nàìjíríà ò béèrè pé kí ni changes láti APC sí PDP torí changes yẹn ó dàbí pé ká changes kúrò nínú èèyàn gba 5 naira kó tẹ̀ wá change sí kó máa gba 2 naira ó ní mo rí torí ká change nínú pé tọ̀ mo lè jíyàn sùn kó wá change sí pé mo fẹ́ máa mu gàrí sùn. ó yẹ fẹ́ ta gàrí sìn. tọ́ atúwákò lórí yẹn ẹ wo àwọn tó sọ̀rọ̀ pé ká fún sí owó skul àwọn mẹ̀kúnnù tí àwọn ọmọ nílé ìwé náà ń kọ́. ọ̀dà kọ́lọ́hún ọ̀ṣà. kí ni ìgbọ́dọ̀ àrówó san owó tájà ń gbà láwọ̀ wa pé tọ̀ kẹwàá san owó skul kí ló fi owó wọ̀nyẹn sí. hello. hello. fún gbogbo ẹ̀yin tẹ́ ń pè ẹ má gbàgbé o wípé ẹ lè ṣèpolówó ọjà lórí ètò yìí ẹ sì lè wá ṣòǹgbọ̀wọ́ ètò gbàgede ìlú tẹ́ bá wá ti fẹ́ ṣe bẹ́ẹ̀ lẹ́yìn ètò ẹ pé dókítà Ọlámídé nítorí pé ká gbérú ètò báyìí kalẹ̀ ohun tó lè jẹ́ kó máa tẹ̀ wájú ní ìpolówó ọjà àti òǹgbọ̀wọ́ ẹ pé dókítà Ọlámídé lẹ́yìn ètò nọ́mbà mi rèé o 08034865342 ẹ gbọ́ dáadáa 08034865342 ẹ jẹ́ máa gbé pè hello. ẹ káàárọ̀ ẹ ti wà lórí ètò gbàgede ìlú níkànnì adámimógo 107.7 FM. Àyọ̀wọlé láti Àkúrẹ́. láti Àkúrẹ́ olóyè mẹ́kùn. bẹ́ẹ̀ni. ẹ ṣeun ó yá. mo kí bàbá wa tó kó òun látàárọ̀. ẹ ṣeun. dídí ọ̀rọ̀ tí arákùnrin kan sọ ní ìsìn tó pè kẹ́yìn owó tán gbà nípa pé à ń sanwó sùúrù ọmọ àwọn owó gọbọi kí ni wọ́n fi ń ṣe ìdáhùn àti wípé wọ́n náà fẹ́ bá àti rìfánárì orí bẹ́ẹ̀ náà ti yọ sọ́ọ̀tì gbàtún yọ sọ́ọ̀tì dìtà ẹgbẹ́ oṣù mélòó náà fi ṣe rìfánárì ẹ wo Dangote lọ́dọ̀ nìkan láàrin oṣù mẹ́fà ó ti parí rìfánárì tí wọ́n ti ń gbé kó jáde wọ́tọ̀ gbogbo Nàìjíríà láàrin rìfánárì rẹ̀ láàrin oṣù mẹ́fà àbí ọdún kan ìgbésí àṣẹ ìgbà àṣẹ.
ṣeun adúpẹ́. hello. ẹ ti wà lórí ètò gbàgede ìlú níkànnì Adámimógo 107.7 FM. ó kọ yín ẹ káàárọ̀ ó kọ yín àti bìtẹ́tì bí. gbogbo owó ẹ̀yẹ láti ìlú ìleje méje. ìleje méje. bẹ́ẹ̀ náà. kí ni ìbéèrè yín fún iná ń jó ògiri ọ̀sán láàárọ̀ yìí ìleje méje. fún nǹkan tẹ́kọ̀tẹ̀ sọ lórí kínní inú mi dùn sí bàbá yìí pé ọgbọ́n làákàyè wọn kò ní kú lágbára Ọlọ́run. àmín o. ó jẹ́ pé ẹ̀yà ń jẹ àwọn mẹ̀kúnnù kékeré. bọ̀t àwọn olóṣèlú yẹn wọn bìlífì pé ìyà ń jẹ mẹ̀kúnnù bákíbákí ni mo yó ọ̀nà fi ń ṣe. tó mo kàn bẹ̀ wọ́n mo rọ̀ wọ́n kán síjú àánú wo àwọn mẹ̀kúnnù torí pé ìyà ń jẹ mẹ̀kúnnù lọ́tún lósì lóríṣiríṣi tí ó dẹ̀ yẹ kó ṣẹlẹ̀ ẹ ṣe gan-an ẹ pé tó ọlọ́ọ̀bá máa ọgbà àti òye o. àmín o ẹ jẹ́ àtẹ̀wájú. hello. ẹ káàárọ̀. Kẹ́hìndé láti yàrá Kogi State. ẹ ti wà lórí ètò gbàgede ìlú níkànnì Adámimógo 107.7 FM láti Kogi State lẹ ti ń pè. bẹ́ẹ̀ni Kẹ́hìndé láti yàrá Kogi State. kí ni ìbéèrè yín fún bàbá wa Ìnáńjò Ògiri Ọ̀sà? adúpẹ́ lọ́wọ́ bàbá tó sọ̀rọ̀ yẹn that bàbá is a have enough brain to rule this country because bàbá yẹn tẹ́ bá gbọ́ bó ṣe analyse gbogbo nǹkan èmi kàn ń wo Nigeria people tí wọ́n bá ti dé position ipò máa ń rúgbò wọ́n lójú owó gbogbo ẹ̀ kọ́kàn self interest ni wọ́n bá lọ self interest kò séèyàn tó ṣe rere tó mú kí òní mọ̀ pé ló ń ṣe téèyàn bá dẹ̀ ń ṣe kà á mọ̀ pé kà ló ń ṣe káyé ìmájì pé wọ́n ní wọ́n ṣe palliative àwọn kan ráńpẹ́ nínú APC wọ́n á dẹ̀ pín kínní yẹn wọ́n á dẹ̀ fa ìwé wọn àwọn ìlú wọn gbogbo ìlú wọn dẹ̀ ní mọ̀ anything wọ́n bí bàbá yẹn ṣe analyse kò sí ná tí iná bá wà nǹkan àrọ̀rùn tí oúnjẹ bá wà nǹkan àrọ̀rùn wọ́n ní tó oúnjẹ bá ti kúrò ní ìṣẹ́ àbùṣebùṣe kò sóúnjẹ ìlú tá a wà ní Kogi State ní yàrá ń bí gbogbo àwọn bòróró ló wọ́n kò bọ́n fún wọn wípé kí wọ́n máa fi da màálù wọn tọ̀ Nàìjíríà dẹ̀ wà ń bẹ̀ ebi ń pa wá. ẹ má bínú Mr. Kẹ́hìndé ṣe ń gbọ́ mi. Yes sir. láti tí àwọn wo lẹ ní wọn kó bọ́n fáwọn kan. àwọn bòróró wọn yẹn kò sí wọn gbogbo wọn lónìbọn tó ń nàdá tó ń kó káàkiri inú igbó wa. nípínlẹ̀ Kogi. dáadáa wọ́n kidnap ọ̀sẹ̀ kejì sí bí wọ́n kidnap ọ̀sẹ̀ kẹta sí bí wọ́n kidnap ọ̀dà tá a bá ti parí ètò ẹ dákun tẹ́ ẹ bá ní ẹ̀rí àrídájú inú wo ó dùn láti bá yín sọ̀rọ̀ lẹ́yìn ètò ẹ pe nọ́mbà dókítà Ọlámídé lẹ́yìn ètò máa pè tẹ́ ẹ bá ti ṣetán sí ẹ ṣeun. ẹ ṣeun adúpẹ́dúpẹ́ bàbá wa Ìnáńjò Ògiri Ọ̀sà àkókò tí ń lọ ẹ bá wa gba àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà níyànjú ní ṣókí kẹ̀sì bá wa dágbére ẹ sì má gbàgbé lásìkò gbà tẹ́ bá ń dágbére ẹ bá wa dárúkọ yín lẹ́kùnrẹ́rẹ́ àti pọ̀tẹ́ ìdìbò. wẹ́ẹ̀ ìmọ̀ràn mi ni pé a ní ìrètí ká ní ìrètí ká sì kún fún àdúrà Ọlọ́run ò fi wálẹ̀ ẹ rí i pé ìgbà kan wà tí gbogbo ẹ le kókó lásìkò Abacha dárò pé bọ́ẹ̀ tí Gowon bàbá wa Gowon náà wá gbàgbúrò àgbà pé nǹkan kí nǹkan tó bá jẹ́ ìṣòro orílẹ̀-èdè yìí kọ́lọ́run bá wa mú kúrò láì lòbọ́n láì ṣe wàhálà Ọlọ́run jẹ́ kó dẹrùn ó mìíràn pé a lè má ní àǹfààní láti rí nǹkan rere púpọ̀ ṣùgbọ́n nǹkan burúkú kò kí n pẹ́ ká mú sùúrù ká sì kún fún àdúrà. orúkọ tèmi ni ọ̀gbẹ́ni Joseph Ìrànlá Akínlàjà Ìnáńjò Ògiri Ọ̀sà tí ó ṣe aṣojú ṣòfin tẹ́lẹ̀ ní ìwọ̀ oòrùn ìlà oòrùn Oǹdó ní ilé ìgbìmọ̀ aṣojú ṣòfin. ẹ ṣeun. ẹ ṣeun bàbá adúpẹ́ lọ́wọ́ yín pé a pè yín bó tiẹ̀ jẹ́ pé àkókò tí ẹ fi ilẹ̀ fún wa yóò jẹ́ àkókò tó ṣe iyebíye púpọ̀ láti olóòlù ilẹ̀ wa lọ́hùn ó yẹ kẹ́ wà nínú ìpàdé a máa dúpẹ́ pé ẹ fún wa lákòókò yín àwa ń gbà ládùúrà yìí pé ọjọ́ yín á dàdé lágbára Ọlọ́run bá mi Èdùmàrè Ọlọ́run ò sì ní fi ọwọ́ ìbàjẹ́ kan ohun gbogbo tó jẹ́ ti yín borílẹ̀-èdè yìí bí yóò ṣe dà ẹ̀yin náà ti wà ń bẹ̀ ẹ sì tún wà ń bẹ̀ báyìí ẹ má gbàgbé àti bá wa ṣe àwọn ohun tó yẹ kẹ́yìn náà ṣe gẹ́gẹ́ bí adarí àti àgbàlagbà nínú ìṣèjọba iléeṣẹ́ Adámimógo 107.7 FM adúpẹ́ lọ́wọ́ yín láti ọ̀dọ̀ bàbá wa tó fi dé orí àwọn atukọ̀ iléeṣẹ́ yìí tó fi dórí dókítà Ọlámídé ẹ ṣeun adúpẹ́dúpẹ́ lọ́wọ́ yín o. ẹ ṣe ẹ kú. ẹ ṣeun adúpẹ́dúpẹ́.
tó ẹjẹ́ àṣẹ bẹ́ẹ̀ ẹjẹ́ ká máa kó angara wa lórí ètò yìí fún tòní torí àkókò ti lọ ọjọ́ mẹ́jọ náà lẹ́ẹ̀tún ṣe bẹ́ẹ̀ tẹ́ẹ̀tún pàdé dókítà Ọlámídé lórí ètò gbàgede ìlú níbi tá a ti tún gbé olóṣèlú mi wá bẹ́ẹ̀ bá olóṣèlú kan ti ń bẹ lágbègbè yín tẹ́ mọ̀ pé ó kùn díẹ̀ káàtó kó ṣe àwọn nǹkan kan ẹ̀yẹn fi tó wa létí a láǹfààní ẹ sì rí dájú wípé ẹ fún wa láwọn ohun tí a lè fi bá wọn sọ̀rọ̀ a láǹfààní láti ṣe bẹ́ẹ̀ láti gbé wọn wá sórí ètò yìí nọ́mbà dókítà Ọlámídé rèé lẹ́ẹ̀kan sí fún gbogbo ìpolówó ọjà yín àti àwọn ohun míì tẹ́ bá tún fẹ́ bá wa sọ 08034865342 08034865342 lórúkọ gbogbo àwọn tá a jọ ṣètò lónìí broda Jàtó ń bẹ ń bí ọ̀nbù ṣeun bí a ṣe ń ṣètò lọ́wọ́ bẹ́ẹ̀ náà ni ayé bùsì ló wọlé dé lórúkọ ọ̀gá àgbà pátápátá yìí ń gíwá tiwa ní àyín ọ̀gbẹ́ni Láyé Ọ̀yá Wàálùjà àdùmàdán àti ẹrẹ́bùgẹ́rẹ́ bàbá wa handsome boy ṣì ni bàbá ṣá lórúkọ olóòtú ètò gbogbo tó ń jáde ní ìkànnì yìí èyàn Yẹmí Lásìsì àjẹkù bàràkàtà sí lórúkọ olóòtú ẹ̀ka ìròyìn wa èyàn Michael Jason náà ni mò ń ṣe bẹ́ẹ̀ tí mò ń kí yín pé kátùnfìrí àtayọ̀ pàdé dókítà Ọlámídé ló kọ mi ó ṣe bẹ́ẹ̀ ó dìgbà.